Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni àṣàyàn ìròyìn ilẹ̀ Yorùbá tó ń dé sétí ìgbọ́yín láti iléeṣẹ́ atotoDailyTV. Dangote ti ṣetán láti mú ìlú 21 kúrò nínú òkùnkùn biribiri ọlọ́dún méjì. Ìròyìn yìí ló jẹyọ níbi ìpàdé àbẹ̀wò tí alága ìjọba ìbílẹ̀ Àríwá Yewa ìyẹn ọ̀mọ̀wé Olúṣọlá Akínbọ̀dé bá iléeṣẹ́ Dangote ṣe ní ọjọ́ Ṣẹ́gun ọjọ́ Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2025 tí a wà nínú rẹ̀ yìí. Níbi ìpàdé ọ̀hún ni aṣojú iléeṣẹ́ Dangote ìyẹn alàgbà Ọláìwọlá Abíọ́dún Wákìl ti sọ pé Dangote ti fẹ́rẹ̀ parí gbogbo ètò láti dá iná padà sí ìlú 21 tí wọ́n ti wà nínú òkùnkùn biribiri ọlọ́dún méjì. Agbàlejò alága ìbílẹ̀ Yewa North ní ọ́fíìsì wa láàárọ̀ yìí. Wọ́n wá láti ṣèwádìí níbo la bá ṣẹ́ dé lórí ọ̀rọ̀ iná tí kò sí ní àwọn àdúgbò kan. Wọ́n gbọ́ pé àwọn kan sọ pé ìlérí tá a ṣe àní múṣẹ́ o, irọ́ ni Dangote ń pa. A lè fi dá wọn lójú pé gẹ́gẹ́ bí aládùúgbò tó fẹ́ ìfọkànbalẹ̀ as good neighbors, òótọ́ ni àwọn àdúgbò yìí díẹ̀ nínú wọn jẹ́ àwọn àdúgbò tí a ní ṣiṣẹ́, púpọ̀ nínú wọn náà ara èèyàn wa ni wọ́n ké gbàjarè pé iná ò tàn lọ́dọ̀ àwọn o. A lè bá àwọn olùdarí iléeṣẹ́ wa sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká fi iléeṣẹ́ ràn lọ́wọ́. Ní oṣù kìíní ọdún yìí a jókòó pẹ̀lú ọmọlẹ́gbọ̀n aṣòfin tó gbé ọ̀rọ̀ yìí wá àtàwọn ìkànnì a sì kọ́ bọ̀ wípé àwọn ṣe iṣẹ́ nábọ́là ń ṣe o, sìmẹ́ntì là ń tà, ṣùgbọ́n tó máa jẹ́ kí iná dé ìlú àwọn ó ran IBDC lọ́wọ́ láti pèsè àwọn tán bá lè fi ṣiṣẹ́ yìí. A sì gbàgbé lọ́wọ́ wọn pé ń táṣe rẹ̀ ìyẹn ní oṣù kìíní. Gbogbo àpróbà tó yẹ ká gbà lọ́wọ́ àwọn ọ̀gá wa láti fún wa. Ètò àti ra àwọn nǹkan yìí ó ti lọ is an advanced level procurement process. Àwọn kọ̀ǹdátọ̀ ti bẹ̀rẹ̀ sí ẹni tó parí inú wọn ṣiṣẹ́ lápẹ́ àmì ti rí tèmi o, ṣùgbọ́n kíkíní ìrìbà àkórí jọ a ti fún aláìdáyìn lójú pé gbogbo àwọn tó ń sọ pé kò ṣeé ṣe irọ́ ni o, irọ́ kọ́. Àwa ti ń gbéṣẹ́ lórí àdéhùn tá a ṣe. A sì fi dá aláìdáyìn lójú pé tí ò bá jẹ́ parí oṣù kẹrin tá a wà yìí kóṣù karùn-ún tó parí àmújọ tí a kò gbogbo èròjà yìí lé IBDC lọ́wọ́ ẹ bá fún àwọn èèyàn wa níná o. Eré tá à ń ṣe yìí kì í ṣe pé àwa la jáná o, kì í ṣe pé àwa la wó o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí alájọgbé tó dáa afẹ́ ìrọ̀rùn ládùúgbò bí ká máa ṣe lé. So mo fẹ́ káwọn èèyàn afọkànbalẹ̀ pé àwọn ìlérí tá a ṣe àmúṣẹ o. Alága ìjọba ìbílẹ̀ Àríwá Yewa ọ̀mọ̀wé Olúṣọlá Akínbọ̀dé ti fi dá gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ Àríwá Yewa lójú pé Dangote ti ṣe ìlérí ó sì di dandan wọn á mú ìlérí wọn ṣẹ. Dangote lè fi dá lójú pé gbogbo ìlérí yẹn ní kọ̀ọ̀kan ó sì wà kò yẹ. Wọ́n ní kọ̀ǹtrátọ̀ ti ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan díẹ̀ kù oṣù tó parí wọn rà kó wá pẹ́ jù títí ìgbẹ̀yìn oṣù karùn-ún wọn á lò bá gbogbo ẹ̀ fún iléeṣẹ́ tí ń mú iná wá tí à ń pè ní IBDC. Èyí ni àṣàyàn ìròyìn ilẹ̀ Yewa tó ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ atotoDailyTV. Èmi Adéjọkẹ́ Fákẹ́yẹ ni oníròyìn yìí. Títí di ọ̀la tí a máa pàdé, a ò ní wọ́ ẹnikẹ́ni tì nínú wa o. Ẹ máa yáṣẹ́ o.